الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. لن يوقتي أفوى الله ìkẹ́ àti ìgẹ̀ fún annabi sallallahu alaihi wasallam, ẹni tí Ọlọ́run fi ránṣẹ́ sí wa nítorí kí a bá lè ti ara ẹ̀ ká mọ̀nà, ká bá lè tara ẹ̀ ká mú ìjọsìn wa láyé, ká sì lè tara ẹ̀ wọnú kẹ́ Ọlọ́run. Ìkẹ́ àti ìgẹ̀ fún annabi sallallahu alaihi wasallam àtòun àti àwọn ará ilé ẹ̀ àti gbogbo ẹni tí ọba mi bá pé kó máa bẹ lójú ìlànà títọ́ Ọlọ́run àti ti annabi sallallahu alaihi wasallam lọ́díjọ́ tí a fi dúró níwájú Ọlọ́run láti lè gbẹ̀san. Lẹ́yìn bẹ́ẹ̀, atọrọ fún àwọn ọmọ ìyá tí wọ́n ní Al-Haqqu TV, tí wọ́n fún wa ní àǹfààní àbí tí wọ́n tọrọ lọ́dọ̀ wa pé kí a ṣe àlàyé tí a fẹ́ ṣe yìí. Àbí Allah subhanahu wa ta'ala, ọba tí ń kúnni lọ́wọ́, Ọlọ́run kó bá kún wọn lọ́wọ́. Gbogbo ibi tí wọ́n fẹ́ kí àyè náà ó dé, Ọlọ́run jẹ́ kí ó débẹ̀ kó tayọ bẹ̀. Ọláàánú Ọlọ́run láàjẹ́ kan ṣo Ọlọ́run. Naam, gẹ́gẹ́ bí program àti topic èyí tí wọ́n ní kí a sọ̀rọ̀ lórí ẹ̀, òun náà ni àlejò tí ń bọ̀ lọ́nà tá a fẹ́ pàdé tóun náà sì fẹ́ pàdé wa. Tá a sì ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala, ọba tí ó ní ẹ̀mí wa tó sì ní kápá ẹ̀mí lọ́dọ̀, kó ṣọ́ wa tayọ àlejò náà, ká pàdé ara wa dáadáa, ká pàdé ẹ̀ pẹ̀lú bá a ṣe fẹ́, kóhun náà ó sì pàdé wa dáadáa. Kí wá ní àlejò náà? Òun náà ni oṣù Ramadan. Ramadan ń bọ̀. À ń bẹ Allah pé kí Ọlọ́run ká dára wa sí ẹni tí yóò bá láyé. Nítorí pé oṣù yìí, oṣù albarka ni, oṣù dùnnú ni, oṣù tó já sí pé Ọlọ́run pé ìdẹ̀ra rẹ̀ sínú oṣù náà tí fún àwọn ọjọ́ tí ń bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní kó bá ẹ̀dá láyé, wàláhì oore Ọlọ́run ni. Àwa bẹ̀ Allah subhanahu wa ta'ala, kọ́lọ́run ọba tí ó ní wa, ọba tó lẹ̀mí tó sì ní ẹ̀mí wa, kó tọ́jú ẹ̀mí náà, kó sì kà wá kún ẹni tí Ramadan ó bá dáadáa. Láàrin ìgbà díẹ̀ nísìn, àwa àti Ramadan á pàdé ara wa. Gẹ́gẹ́ mo sọ fún wa pé oṣù yìí, oṣù albarka ni, bákan náà oṣù dùnnú ni, bákan náà oṣù ìkẹ́ni láti ọ̀dọ̀ ọba Allah subhanahu wa ta'ala. Gbogbo nǹkan téèyàn bá sì fẹ́ pàdé, bálejò bá ń bọ̀, á palẹ̀ mọ́ dàlejò ni. Bí ẹ máa fẹ́ pàdé àlejò, tálejò bá ti fèsì, àlejò bá ti sọ fún wa pé ńjọ́ báyìí mo fẹ́ wá bẹ̀ wò, á ti palẹ̀ mọ́ dé. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìpalẹ̀mọ́ téèyàn bá fẹ́ ní, èèyàn ó máa ní ìpalẹ̀mọ́ tí àlejò náà ó fi rí i pé ẹni tí mo lọ wo èèyàn rẹ̀ ni, ẹni tí mo lọ bẹ̀wò yìí, ẹni tó yẹ kí n mọ lọ bẹ̀wò ń gbogbo gbà ni, ẹni tó yẹ kí èmi náà kí n fi dáadáa, kí n fi san dáadáa tó ṣe fún mi, kí n fi san ni. Bákan náà, gbogbo ìbàdát, àwọn ìjọsìn tí Ọlọ́run bá pa wá láṣẹ, gbogbo ìjọsìn yìí pátá náà ni ó ní ìpalẹ̀mọ́ téèyàn ó pa mọ́ kó tó di pó pàdé ẹ̀. Ó bá fẹ́ kírun, á ní ìpalẹ̀mọ́ níbi pé á lọ ṣàlọ́lá, á lọ yọ ẹ̀gbin kó lára ká tó lọ bí irun tá a fẹ́ kí. Bí ẹ fẹ́ lọ sí hajj, yóò palẹ̀mọ́, yóò di oúnjẹ, yóò di gbogbo nǹkan. Ọlọ́run wá ní fa inna khayra zadi taqwa. Èyí tó lóore jù ní ìpalẹ̀mọ́, òun náà ni ìbẹ̀rù Ọlọ́run lórí gbogbo ìjọsìn tí èèyàn bá fẹ́ ṣe. Gbogbo ìjọsìn Ọlọ́run pa aláṣẹ, ìpalẹ̀mọ́ tó tóbi jù téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ pamọ́ nú ẹ̀, òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. Ká tún àníyàn wa ṣe, ká mọ̀ pé nǹkan tí a fẹ́ pàdé yìí, a fẹ́ ṣe ní oṣù tí yóò pa gbogbo àṣìṣe wa tó ti kọjá tí ó parẹ́. Bí Ànábì sallallahu alaihi wasallam bó sọ fún wa pé Ramadan sí Ramadan a máa pa ẹ̀ṣẹ̀ téèyàn ṣe láwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ̀pẹ́, Ramadan a máa parẹ́ fún yàn. Ká ní ìpalẹ̀mọ́ fún, nítorí kálejò yìí kó bá lè bá wa dáadáa, ká sì lè rí nǹkan rẹ̀ ṣe ń bẹ̀, ká sì lè rí nǹkan rẹ̀ gbà látara pé àlejò yìí ó wá bẹ̀ wá wò. Alákọ̀ọ́kọ́ nínú ìpalẹ̀mọ́ bí mo sọ fún wa, òun náà ni at-taqwa, ìbẹ̀rù Ọlọ́run. Ká bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba, ká jìnnà sí gbogbo omi ìfẹ́ Ọlọ́run, ká sì túbá níbi ẹ̀ṣẹ̀. Nítorí pé ìtúbá níbi ẹ̀ṣẹ̀ yìí, òun náà ló lè jẹ́ kárí ẹ̀san tí ń bẹ nínú Ramadan kó tó wà lọ́wọ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run ọba àlekè ọlá bó sọ nínú Suratul Nur, Ọlọ́run ní watubu ila Allahi jami'a ayyuhal mu'minun la'allakum tuflihun.
Ọlọ́run ní ẹ túbá lọ sí ọ̀dọ̀ èmi Ọlọ́run gbogbo ẹ̀yin mùmínì pátá nítorí kẹ́ ẹ bá lè rí èrè jẹ kéré jẹ bá lè tó yín lọ́wọ́ bí wọ́n fẹ́ jèrè láyé tó fẹ́ jèrè Ramadan tí ń bọ̀ kó jìnnà sí mi ìfẹ́ Ọlọ́run ká sì bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba. Eléyìí ni àkọ́kọ́ ìpalẹ̀mọ́ fún Ramadan ń pé Ramadan ń bọ̀ tá a sì ń bẹ Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run ọba náà jẹ́ kí ó bá wa dáadáa. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú ìpalẹ̀mọ́ tó yẹ kí mùsùlùmí ó ní fún oṣù tí ń bọ̀ yìí tí ń ṣe oṣù albarka ìyẹn oṣù Ramadan lẹ́yìn tí ó jìnnà sí ẹ̀ṣẹ̀ Ọlọ́run tó sì bẹ̀rù Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ, èyí tó tún ṣe pàtàkì nínú ìpalẹ̀mọ́ òun náà ni àdúrà, torí pé láàrin ọjọ́ díẹ̀ tó kù yìí kò sí àrà tí Ọlọ́run ọba mi ò lè dá, kò sí àrà tí Ọlọ́run ò lè dá. Ọlọ́run lè dára pé kó bá wa, Ọlọ́run sì lè dára pé kó má tún bá wa náà, Ọlọ́run tún lè dára pé kó tún bá wa kó má bá wa lérí ọwọ́ tá a lè ráàwẹ̀ náà gbà, torí èèyàn ń bẹ láyé náà tí ò ní lè gbà nígbà tí ó bá sí lọ́wọ́ ara ẹ̀. Àbí Allah kọ́lọ́run má fi wá dára tí ó pa wá lẹ́kún ọlá àánú Ọlọ́run láìjẹ́ kan ṣe Ọlọ́run. Tọ́ lábẹ́ bẹ́ẹ̀ òun ni pé Ramadan a nídìí ká máa bẹ lọ́hùn, a nídìí ká máa tọrọ àdúrà nítorí pé mi wà ò sí lọ́wọ́ wa, a sì nídìí pé gbogbo ìgbà tí Ọlọ́run bá ní kó tó wá bá wa náà tọ́lọ́run bá sì ní kó bá wa dáadáa kí á láǹfààní okun àti agbára àti àrísìkí tá a fi ń gbààwẹ̀ ká láǹfààní àti lè fi gbà, nítorí pé àdúrà ó ṣe kókó ó sì pàtàkì. Annabi sallallahu alayhi wa sallam bí ṣe ń bẹnu hadithu Anas èyí tí ń bẹnu sunan al-imam al-Bayhaqi, imam Albani pè ní hadithun sahih nínú al-Mishkat. Annabi sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam idha dakhala Rajab, tí òjíṣẹ́ Ọlọ́run bá rí pé oṣù Rajab wọlé, ìyẹn ní oṣù keje oṣù ojú ọ̀run, torí pé Ramadan oṣù kẹsàn-án ni, ìyẹn ní oṣù keje ojú ọ̀run tí oṣù yìí bá ti wọlé, Annabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run a máa pọ̀ níbi àdúrà pé Allahumma barik lana fi Rajab wa Sha'bana wa ballighna Ramadan. Ọlọ́run fi àlùbáríkà sínú Rajab àti Sha'ban tí a ń lò kó wá jẹ́ kí Ramadan kó dé bá wa dáadáa. Ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run a máa pọ̀ níbi ìbẹ̀ Ọlọ́run níbi kí Ramadan bá ń torí pé kò sí àrà tọ́lọ́run ọba ò lè dá láàrin kádìjú ká sì ṣe. Abẹ́ Allah subhanahu wa ta'ala bí a ṣe sọ kí Ọlọ́run má fi wá dára tí ó pa á lẹ́kùn, kó má fi wá dára tí ó bá wa nu jẹ́ ọlá àánú ẹ̀ ọlá àjẹ́ kan ṣo ẹ̀. Nínú ìpalẹ̀mọ́ fún Ramadan òun ni kẹ́dà ó máa dunnú pé nǹkan tí ń bọ̀ yẹ lómi nísìn Ramadan tún fẹ́ dé ká má tún lè jẹun, Ramadan tún fẹ́ dé ká má tún lè lọ bìfẹ́t, Ramadan tún fẹ́ dé ká má tún lè ṣe fàájì, gbogbo nǹkan náà ní lè ṣe mọ́ nísìn. So nínú pé Ramadan ń bọ̀ fẹ́ lómi ìbànújẹ́ ní pé oṣù yìí ti tún bọ̀ nísìn, àní rọtíra mọ́ àní gbáṣẹ́ àní ráwò ṣe mọ́. Léyìí tó sì jẹ́ pé bí Ramadan bá ń bọ̀ ìdùnnú ló yẹ kó jẹ́ fún mùsùlùmí òdodo àti mùmínì òdodo pé oṣù tí mo fẹ́ ká èrò, tí mo fẹ́ kó èrè ń jẹ, tí mo fẹ́ tọ́jú iṣẹ́ pamọ́ sọ́dọ̀ ọba mi tí mo fẹ́ lọ dé bá, oṣù náà ti ń bọ̀. Tó yẹ kí náà máa dùn kó sì máa yọ pé alhamdulillah oṣù yìí Ọlọ́run jẹ́ kó bá mi dáadáa. Nítorí pé oṣù Ramadan fún gbogbo mùsùlùmí tó bá mọ iyì ẹ̀, ọ̀rọ̀ yẹn ni kínú ẹ̀ máa dùn pé oṣù yìí ń bọ̀, oṣù náà sì fẹ́ dé bá wọn. Ìyẹn fún ẹrú tó bá ti jẹ́ mùsùlùmí òdodo, nítorí pé oṣù tá a wí nínú àwọn oṣù dáadáa ni, nínú àwọn oṣù albarka ni, tó já sí pé oṣù tó já sí pé Ọlọ́run ọba alékè ọlá tuftahu fihi abwabul jannah, oṣù tí Ọlọ́run ọba máa ń ṣí ilẹ̀kùn àlìjánà kalẹ̀ ni fún ẹni tó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kó bá lè jèrè àlìjánà. Wa tughlaqu fihi abwabun nar, oṣù kan tó sì já sí pé Ọlọ́run a máa tilẹ̀kùn náà nítorí pé iṣẹ́ ṣètọ́nì kì í ríṣẹ́ ṣe tó bá di àsìkò náà. Oṣù tó yẹ pé wọ́n a máa de ṣètọ́nì mọ́lẹ̀ níbi àti lè ráwọn èèyàn kó lọ nú ná, níbi àti lè rí ìbàjẹ́ fi kọ́ àwọn èèyàn níbi kí wọ́n jìyà Ọlọ́run. Oṣù náà oṣù albarka ni níbi pé oṣù al-Qur'ani ni, bí ṣe ń bẹnu hadithu Abi Hurairah radiyallahu anhu, àbí tí ń bẹnu hadithu yálà wa Aisha radiyallahu anha nípa pé Annabi sallallahu alayhi wa sallam Jibril máa wá bá lẹ́ni tí máa ń ka al-Qur'ani fún ní gbogbo onú Ramadan. Ṣùgbọ́n Ramadan tí Annabi ṣe gbẹ̀yìn kánàbí ó tó kò láyé, Jibril wá lẹ́ẹ̀mejì láti wá ka al-Qur'ani fún Annabi sallallahu alayhi wa sallam. Gbogbo eléyìí túmọ̀ pé oṣù yìí oṣù albarka ni, oṣù dùnú, oṣù tó yẹ kéèyàn máa dùnú pé oṣù yìí fẹ́ bá mi láyé ní oṣù Ramadan.
òru ń bẹ́ẹ̀ ọlọ́run òru kan ṣó ń bẹ́ẹ̀ tọ́lọ́run ní khayrun min alfi shahr tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nínú Ramadan yìí náà ni tó sì já sí pé bí àwọn oṣù yìí jẹ́ bí àwọn ọjọ́ àti àwọn òru tí ń bẹ́ẹ̀ bó ṣe jẹ́ àwọn ọjọ́ àlùbáríkà àwọn òru àlùbáríkà tó yìí ni mùsùlùmí láti lè mọ̀ dùnnú pé ó fẹ́ dé bá mi láyọ̀ àti àlàáfíà abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run jẹ́ kí oṣù yìí kó bá a la nítorí pé àlùbáríkà tí ń bẹ ń bi kí oṣù Ramadan kó báyàn láyé wàláhì àlùbáríkà tó pọ̀ ni tó sì yẹ kí mùsùlùmí ní gbogbo ìgbà bí mo ṣe sọ tó yẹ kó máa dùnnú pé oṣù yìí ọlọ́run jẹ́ ó bá mi dáadáa. gẹ́gẹ́ bí ṣe ń bẹnu hadith èyí tí ń bẹnu musnad al-imam ahmad hadith tí ń bẹnu musnad imam ahmad pé àwọn arákùnrin méjì kan wọ́n wá bá nàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn tí wọ́n gba islam. àwọn arákùnrin méjèèjì wọ́n wá bá nàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn tí ó gba islam. wa kana islamuhuma jami'an gbogbo wọn pálápàá àwọn méjì náà wọ́n gba islam. wa kana ahaduhuma ashadda ijtihadan min sahibihi. ọ̀kan náà àwọn méjèèjì ó ní gbìyànjú gan níbi ká yaná fìlà lóru níbi ká dààmú síbi iṣẹ́ ọlọ́run ó sá ní alápáǹtètè síbi iṣẹ́ ọlọ́run wọ́n máa ń gbìyànjú dáadáa. pẹ̀lú bí ṣe ń gbìyànjú yìí faghaza al-mujtahid ó tún wá lọ bá ànábì jagun tí ó sì já sí pé gbogbo ẹni tó bá kú sójú ogun ikú ṣahidi nínú àlìjẹ́nà ní lọ direct. kọ́dà ní tó bá kú sójú ogun àníwẹ̀ àní kírun sí ilá á sìn bẹ́ẹ̀ pẹ̀lú àlùbáríkà pé ó jà fọlọ́run fi kú ni. tọ́ ó kú sójú ogun pẹ̀lú gbìyànjú tó ní. faghaza al-mujtahid pẹ̀lú gbìyànjú ẹ̀ náà ó bá ànábì sallallahu alaihi wasallam ó bá ànábì jagun ó sì wá kú sójú bẹ́ẹ̀. ghaza al-mujtahid minhuma fastushhida ó kú sí ojú ogun. thumma makasa al-akhar ba'dahu sana. ẹnì kejì tó yá sí pé òun kò fi bẹ́ẹ̀ ní gbìyànjú òun náà ní gbìyànjú òun mùsùlùmí lòun náà àmọ́ ìgbìyànjú tiẹ̀ kò tó tẹni tọ̀hún tó kú sójú ogun yìí òun tó ṣẹ̀mí ń dẹ̀yìn tiẹ̀ bí ọdún kan. lẹ́yìn ọdún kan ni lọ́lọ́run wá gbẹ̀mí tiẹ̀ náà. ìgbà tóun náà kú ìyẹn ẹnì kejì thumma tuwuffiya ba'dahu bisana òun náà wá kú lẹ́yìn ẹni tọ̀hún bí ọdún kan bẹ́ẹ̀. lẹ́yìn ọdún kan ọ̀kan náà sọ̀hábà tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọ́lá ó wá sùn ó lálàá. fara'aytu fima yara an-na'im ó ní mo rí nǹkan tí ẹni tó bá sùn máa ń rí lẹ́nu oorun bí àlá. ó ní àlá yìí tí mo wá lá ka'anni inda babil janna ó dà gẹ́gẹ́ bíi pé mo wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà. ẹnu àlìjẹ́nà ibi tí mo wà yìí ó ní kì í wá ṣèmi nìkan idha ana bihima èmi àtàwọn méjèèjì tí wọ́n jọjọ́ rẹ̀ tí wọ́n wá sí láàmú ni èmi àtàwọn méjèèjì lájọ́ ń bẹ́ ń dúró lẹ́nu ọ̀nà àlìjẹ́nà. ó là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa qad kharaja kharijun min aljanna ẹnìkan wá jáde láti inú àlìjẹ́nà náà wá ẹnìkan jáde wá láti inú àlìjẹ́nà. fa adhina lilladhi tuwuffiya al-akhar minhuma ó wá yọ̀ǹda fẹ́ni tó kú lẹ́lẹ́kejì ní pé kó wọlé. ìyẹn ni pé àwọn mẹ́tàlá ń bẹ́ ń dúró ẹni tó já sí pé ìgbìyànjú tiẹ̀ kò tó tẹni tọ̀hún òun náà ní gbìyànjú àmọ́ gbìyànjú ẹ̀ kò tó ti ẹni tọ̀hún tún ni òun tó kú sójú ogun ni. ó wá yọ̀ǹda fún ẹni tí ó kú ń dẹ̀yìn ni tí ó kú sójú ogun tí ó sì ní gbìyànjú tó ẹni tọ̀hún ó yọ̀ǹda fún pé kó ṣe kíni pé kó máa wọnú inú àlìjẹ́nà bọ̀ ẹni tọ̀hún bá wọnú àlìjẹ́nà ó ní mo wá wò pé kíni ṣẹlẹ̀. thumma kharaja lóní lẹ́yìn ìgbà díẹ̀ ló wá tó wá jáde wá ìgbà tó wá jáde wá fa adhina lilladhi ustushhida ó wá ṣẹ̀ṣẹ̀ wá yọ̀ǹda fẹ́ni tí ó ní gbìyànjú gan ni tó sì kú sójú ogun pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ó wá yọ̀ǹda fún pé kóun wọnú àlìjẹ́nà lẹ́lẹ́kejì. lẹ́yìn ìgbà tẹ́ni tí bí wọnú àlìjẹ́nà ó ní mo wá wò pé kí ni ṣẹlẹ̀. thumma raja ẹ̀ńtọ̀ ń wá padà wá bá mi ó padà wá bẹ́ mi lémi nìkan níbi tí mo dúró sí. ó ní lẹ́yìn tó wá bá mi thumma raja ilayya ó láwọn méjèèjì àwọn méjèèjì padà wá bá mi níbi tí mo dúró sí. yẹn ni pé gbàtọ́kùn yẹn mú wọn wọlé tán àwọn méjèèjì padà àwọn wá yọjú sí mi wọn ni lágbájá wà ń bẹ̀ ẹ̀lẹ́ ń bẹ̀ wọn. nígbà tí wọ́n wá fún mi lésì wọn ní ìwọ́n tiẹ̀ mọ́ ọ lọ. wọ́n wá bá mi pé faqala li àwọn méjèèjì ń sọ pé irshi fa innahu lam ya'ni laka ba'd máa lọ́n ti àsìkò tiẹ̀ ò tí ì tó. àwọn méjèèjì sọ bẹ́ẹ̀ fún mi mo wá padà lẹ́yìn ìgbà yẹn mo jí. ó ní lẹ́yìn ìgbà Tọ́lá nígbà tí mo jí mo wá bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn fa asbaha Tọ́lá yuhaddithu an-nasa bihi
ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nǹkan tó yí lẹ́nu orún pé mo rí nǹkan báyìí ó mà jẹ́ ìmọ̀ fún mi nínú nǹkan tí mo wò pé ẹni tí ó kọ́kọ́ kú sójú ogun ni tó sì ní ìgbìyànjú ni òun gangan ló yẹ kó kọ́kọ́ wà àlìjánnà èé ṣe tó fi jẹ́ ẹni tí bí ni ó tún wá wà àlìjánnà síwájú ẹ̀. àwọn èèyàn wá ń ṣe ìmọ̀ ọ̀rọ̀ yìí wọ́n wá lọ bá anabi sallallahu alayhi wa sallam fabalaga dhalika rasulallahi sallallahu alayhi wa sallam wọ́n lọ bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lẹ́yìn tí wọ́n lọ fún nírò pé nǹkan báyìí ni Talha lóhùn rí lẹ́nu tó sì ń ṣe wálé mọ̀. faqal òjíṣẹ́ ọlọ́run wá ń sọ pé min ayyi dhalika ta'jabun èé ṣe kí ni ṣe yín lè mọ̀ nù nǹkan tẹ́ rí kí ni ṣe yín lè mọ̀. qalu ya rasulallah hadha kana ashadda ijtihadan thumma istushhida fi sabilillah. ó ní léyìí ẹni takọ ẹni tó wọlé jẹ́ lẹ́ẹ̀kejì òun tiẹ̀ ó ní gbìyànjú gan kọ́dà ó tún wá kú sójú ọ̀nà tọ́lọ́hún ó tún kú sójú ọ̀nà tọ́lọ́hún ó jagun fi kú ni. báwo ni tiẹ̀ ṣe wá jẹ́ tó yẹ pé kò tètè wà lìjẹ́nà tẹ́ntì bí wà lìjẹ́nà ṣíwájú ẹ̀. òṣìṣẹ́ ọlọ́run wá sọ pé sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ni ẹ má ṣe mọ́ alaysa qad makatha ba'dahu sana ẹni tẹ́ ń sọ yìí ó sá ti ṣọdún kan lẹ́yìn ẹni tọ̀hún ó ṣọdún kan lẹ́yìn ìgbà tẹ́ ń tọ̀hún lọ òun tún gbélé ayé fún odidi ọdún kan wa adrakahu Ramadan kọ́dà Ramadan tún bá aláyé wọ́n ní bẹ́ẹ̀ ni ìṣẹ́ ọlọ́run kí ló yá wá ń ṣe ìmọ̀ fún alùbáríkà Ramadan tí ọlọ́run ní kó bá aláyé ní kó sì gba Ramadan ní òun nípò ẹ̀ fi ga ju tẹni tọ̀hún lọ pẹ̀lú gbogbo gbìyànjú tẹni tọ̀hún ṣe tí ń túmọ̀ pé kí Ramadan kó bá àyàn láyé wàláhì oore ọlọ́run ni àánú ọlọ́run sì ní pẹ̀lú. tí Ramadan bá wá ń bọ̀ mùsùlùmí láti lè mọ dunnú mùsùlùmí wọ́n láti lè mọ dunnú kínú ẹ̀ mọ dùn pé ọlọ́run ó ṣeun o jẹ́ kó bá mi dáadáa o ká sì mọ bẹ́ẹ̀ lọ́hùn abẹ́ Allah subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí kí ọlọ́run jẹ́ kí Ramadan kó bá aláyọ̀ àti àlàáfíà. nínú nǹkan tí a fi palẹ̀ mọ́ Ramadan òun ni ibra'u dhimmati min as-siyamil wajib. àwọn ààwẹ̀ tí ń bẹ lọ́rùn wa kárí pàṣán ẹni tí ara ò yá tí ó gbàwẹ̀ obìnrin tó ṣe nǹkan oṣù tí ó láǹfààní àti pé àwẹ̀ àbí obìnrin tó bímọ àbí ń bẹ lérò oyún tí ó láǹfààní àti gbàwẹ̀ kárí pé agbàwẹ̀ yìí ó yanjú kí rọmọdọ́nù mi ò tó dé nítorí pé dídé rọmọdọ́nù mi bá wa láì gbàwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni tá a sì nídìí ọ̀ràn pàtàkì kan tí rọmọdọ́nù náà fi dé bá wa ẹ̀ṣẹ̀ ńlá ni àfi kárí pé agbàwẹ̀ yìí kó tó di pé rọmọdọ́nù mi yóò wọlé wa bí ṣe ń bẹnu sahihayn fil hadith al-muttafaqun alayhi hadithu abi salama tó sọ fún wa pé ó ní sami'tu Aisha radiyallahu anha ó ní mo gbọ́ tí ìyá wa Aisha tí kí àti ìyọ́nà ọlọ́run kó mọ́ lọ́ba tí ń sọ pé ó ní takul kana yakunu alayya as-sawmu min ramadan ó ní gbà mí ààwẹ̀ ramadan máa ń bẹ lọ́rùn mi tó sì já sí pé fama astati'u an aqdiyaha illa fi Sha'ban tí èyí láǹfààní àti lè san àyàfi nínú oṣù Sha'ban yẹn nípò oṣù kẹjọ ojú ọ̀run oṣù táǹkàkà tó kan ramadan oṣù kẹjọ ojú ọ̀run yìí nínú oṣù náà ni a máa ń láǹfààní láti lè ṣe kíni ni mo máa ń láǹfààní àti san àwẹ̀ tí ń bẹ lọ́rùn mi nítorí kíni ìsísan tí ń san ni lákọ̀ọ́kọ́ àwọn àfáà jẹ́ kó yọ pé gẹ́gẹ́ bí àfáà àgbà ni Ibn Hajar al-Asqalani bóyá sọ fún wa nù Fathul Bari wọ́n ní lákọ̀ọ́kọ́ ni òun ni pé ó fi ń palẹ̀ mọ́ fún Ramadan pé kó má jẹ́ pé olúwa ò ní tí ó bá gbààwẹ̀ nínú Sha'ban ni ara ó ti máa mú àwẹ̀ kí Ramadan ó ti tó dé ó fi palẹ̀ mọ́ fún Sha'ban ẹlẹ́ẹ̀kejì ó tún fi ń yé wa pé kò lẹ́tọ̀ọ́ kí obìnrin àbí ẹni tó jẹ gbèsè àwẹ̀ kó fi àwẹ̀ ẹ̀ nílẹ̀ sọ́rùn kí Ramadan mi ò fi ṣe kíni kó fi láǹfààní àti débà nítorí bẹ́ẹ̀ gbogbo àwa tí a jẹ gbèsè àwẹ̀ yálà bí obìnrin ni àbí ọkùnrin náà tí àǹfààní kan wà fún láti ẹ̀ má gba ọ̀rọ̀ yẹn ni kárí pé asán kó tó di pé Ramadan mi ò dé àyàfi tí nǹkan tí ó lè dín ní lọ́wọ́ láti lè má gbààwẹ̀ bí àárẹ̀ bí nǹkan míì bẹ́ẹ̀ léyìí tí a fi láǹfààní àti gbà tẹ́lẹ̀ tọ́kàn nínú ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa tá a fi láǹfààní àti san tí Ramadan mi bí tó bá fi dé ọ̀tọ̀ níyùn àmọ́ ká mọ̀ọ́mọ̀ filẹ̀ kí Ramadan ó fi dé ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú Ọlọ́run kárí pé a san gbogbo nǹkan tí ń bẹ lọ́rùn wa gẹ́gẹ́ bí ààwẹ̀ èyí tó tún wà tí a fi kún ìpalẹ̀mọ́ tó yẹ ká ní òun ni at-tazawwud bil-ilmi ká máa lékún níbi ká kẹ́kọ̀ọ́ nípa nǹkan tá a fẹ́ ṣe bí èèyàn fẹ́ tajà yóò lọ kẹ́kọ̀ọ́ ọjà tó fẹ́ ta pọ̀lọpọ̀ a fẹ́ tajà á kẹ́kọ̀ọ́ ni
gbà nǹkan tí mo fẹ́ ṣe yìí o báwo mo ṣe lè ta tí mi ní ṣe kíni tí mi ní jẹ̀bi ńbẹ̀ tí mi sì ní pàdánù. Béèyàn fẹ́ ṣòwò kan yóò kẹ́kọ̀ọ́, béèyàn fẹ́ ṣiṣẹ́ kan bí ó jẹ́ bíríkìlà ni yóò lọ kọ́. So bẹ́ẹ̀ náà ni nǹkan tọ́lọ́run bá ní a ṣe, bọ́lọ́run bá ní a kírun ká kọ́ ń pa ẹ̀, bọ́lọ́run bá ní a ṣe hajj, ẹlòmíì nǹkan lọ hajj náà ni kò mọṣẹ́ tó fẹ́ lọ ṣe lọ́hùn, nǹkan lọ ń dé náà ni èmi náà lọ Mọ́kà mo lọ Mọ́kà náà ni. So bẹ́ẹ̀ náà ni Ramadan bí ṣe ń bọ̀ yìí èèyàn ní láti súnmọ́ àwọn tí ó ní mímọ̀ kó kọ́ nípa pé tọ́ Ramadan ń bọ̀, èyí tó kọjá báyìí mo ṣe gba àwọn nǹkan báyìí ló ṣe ẹ̀sìn mi, àwẹ̀ báyìí mo san, eléyìí ni mi ti san, èyí báwo mo fẹ́ ṣe èyí tí ń bọ̀ yìí tí yóò fi lọ déédéé, kó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Tó bá kọ́ tán kó jẹ́ kí àwọn ọmọ àtàwọn ìyàwó àbí àwọn ọkọ náà kí gbogbo wọn náà kí wọ́n mọ̀ nípa kíni, kí wọ́n mọ̀ nípa ìdájọ́ àwẹ̀ Ramadan. Nínú ìpalẹ̀mọ́ Ramadan ni pé ká lọ kọ́ àwọn òfin tí àwẹ̀ tó dìrọ̀ mọ́ àwẹ̀ àti àwọn ìdájọ́ tí ó ṣe kíni tó dìrọ̀ mọ́ àwẹ̀ tí mùsùlùmí láti yẹ kí kó mọ̀. Nínú ìpalẹ̀mọ́ tí ó yẹ ká ní lihada shahr mubarak fún oṣù albarka tí ń bọ̀ yìí, àwọn iṣẹ́ tó bá rí pé iṣẹ́ tí ó ṣe kókó fún ẹ láti ṣe tó yẹ pé ó ń bẹ́ńlẹ̀ fún ẹ nísìn tí Ramadan sì ti ń súnmọ́, gbìyànjú àti dìde sí díẹ̀ àwọn iṣẹ́ yìí kó o fi àsìkò yìí fi ṣe, kéèyàn fi àsìkò yìí kó tètè fi ṣe àwọn iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ kókó tó gbọ́dọ̀ yanjú, kó yanjú ẹ nítorí pé kí wàhálà mọ́ pọ̀ jù fún nínú Ramadan, kó mọ́ bá káàárẹ̀ sí i lára láti lè ṣe kíni, láti lè gba àwẹ̀ Ramadan. Torí pé wàhálà bá pọ̀ jù lọ́sàn-án nínú àwẹ̀ àlọ́ àbọ̀ kíní kan ó ṣiṣẹ́ kan ó lọ kó máa sán ni ó ṣe, so gbogbo àwọn kíní tí wàhálà bá pọ̀ jù fún nọ̀sán ó lè kó bá láti lè jẹ́ kó gbà àwẹ̀ náà délẹ̀, ó lè má gbà ju 10 lọ, àárẹ̀ ó mú nítorí pé wàhálà tó ṣe inú 10 àbẹ̀rẹ̀ ni ó ti wá fa àárẹ̀ sí lára, yóò wá kó bá láti lè gba 10 tààrin àbí kó wá kó bá láti lè gba 10 ti ìgbẹ̀yìn nígbà tí wàhálà bá ti pọ̀ jù lọ́wọ́ bẹ̀rẹ̀. Nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn iṣẹ́ téèyàn bá rí pé iṣẹ́ kókó tí mo gbọ́dọ̀ ṣe, àwọn nǹkan tí mo yẹ kí n dìde sí, kéèyàn ó ti fi àsìkò yìí fi ṣe kí Ramadan náà tó dé, láwọn iṣẹ́ ńlá tí o bá mọ̀ pé ń bẹ lọ́rùn ẹ̀ kéèyàn fàsìkò yìí fi ṣe. Bóyá pé àwọn ìrìn kan lèèyàn fẹ́ rìn, àwọn ìrìn àjò kan lèèyàn fẹ́ rìn, kéèyàn ti fi àwọn àsìkò yìí kéèyàn ti fi yanjú gbogbo ẹ̀ nítorí kó bá lè ráàyè nínú Ramadan lákọ̀ọ́kọ́ láti lè pọ̀ níbi zikir ìbáàdà àdúrà torí oṣù gbígbà àdúrà ni. Ẹlẹ́ẹ̀kejì láti lè ráàyè láti lè pọ̀ níbi alukur'an kíkà torí pé oṣù alukur'an ni, gẹ́gẹ́ bá sọ fúnra wa pé anabi sallallahu alayhi wa sallam ó gba alukur'an lọ́dọ̀ Jibril ní gbogbo nínú oṣù Ramadan, kódà Ramadan tó gbẹ̀yìn ó gba lẹ́ẹ̀mejì bí ṣe ń bẹ́nu hadithu ìyálàwà Aisha radiyallahu anha. Nítorí bẹ́ẹ̀ nínú ìpalẹ̀mọ́ ti Ramadan òun ni pé kí a fúnra wa ní sinmi lásìkò tá a wà yìí, ẹni pé tá a bá ṣe àwọn iṣẹ́ yẹn, tá a ṣe àwọn iṣẹ́ yẹn yóò lè rí àǹfààní àbí a lè rí àǹfààní àti fúnra wa ní sinmi tó bá di pé Ramadan kùjọ́ méjì ìjọ́ mẹ́ta a ní sinmi, a pàdé Ramadan pẹ̀lú sinmi, a ráyè dìde lóru yẹn náfìlà, a ráyè ṣe àwọn ìbádà tó yẹ ká ṣe, a ráyè fún àti lè jẹ́ kí àpótí iṣẹ́ rẹ̀ wa kó kún tá a fi rí nǹkan rẹ̀ bá níwájú ọba Allah subhanahu wa ta'ala. Tó bá jó oúnjẹ kan láìkì tá a máa ń jẹ, ká fi àsìkò yìí máa gbìyànjú láti lè wá ọ̀nà tí a fi láǹfààní àti rà, àbí àwọn bàbá lè ṣiṣẹ́ kárí ṣe yìí díẹ̀ kọjọ káwa náà ó máa gbìyànjú àti ṣe sàárà bí ṣe ń bẹ́nu sahihain hadith al-muttafaq alayhi láti inú sahih Bukhari àti sahih Muslim hadithu Ibn Abbas radiyallahu anhuma, èyí tí ó sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run kana ajwada an-nas, òjíṣẹ́ Ọlọ́run ẹnìkan tó yá sí pé mọ́ ń tọrẹ àánú gan, ṣùgbọ́n tó bá dínú Ramadan òjíṣẹ́ Ọlọ́run mọ́ ń tọrẹ gan nítorí pé oore téèyàn bá ṣe nínú Ramadan ní àlékún lèèyàn máa ń gbà. Bọ́n nítorí bẹ́ẹ̀ ká fi àsìkò yìí máa wá nǹkan kan jọ táwa náà tó bá yí pé ọ̀sán lásán ló lè rà fún yàn láti fi ṣìnù, kó rọ̀sán lásán fún yàn láti fi ṣìnù, àìmọye oore ní bẹ́ẹ̀ bí ká sọ pé wọ́n nìkan òfijọ́ náà gbààwẹ̀ méjì ni, so àìmọye ẹ̀san ní bẹ́ẹ̀ so káwa náà ká gbìyànjú ká tọ́jú ṣéǹjì kan jọ, ká tọ́jú ṣéǹjì pé àpò 10 yìí o nínú Ramadan fẹ́ fi ṣe sàárà, àpò 5 tí mo kó jọ yìí o nínú Ramadan fẹ́ fi ṣe sàárà, ká tọ́jú ṣéǹjì kan jọ láti lè fi dá sí, láti lè fi sàárà, láti lè jẹ́ kí a rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Oúnjẹ kan la láìkì, àwọn ewé kan la máa ń lò tí máa ń bára wa lára mu tá a fi lè láǹfààní àti gbàwẹ̀ yìí kí a fi àsìkò yìí kí a fi máa ṣe ìpalẹ̀mọ́ ẹ̀. Lẹ́yìn tí ẹ fi jẹ́ àkíyèsí ti ìparí òun ni pé oṣù Ramadan oṣù kan ni bí mo ṣe sọ fún wa pé oṣù ìbádà ni, oṣù kan tó sì já sí pé oṣù tó yẹ ká ráàyè fún ni, nítorí pé Annabi sallallahu alayhi wa sallam nínú ìpalẹ̀mọ́ ẹ̀ fún oṣù yìí òun ni pé fún oṣù Ramadan òun ni pé a máa gba àwẹ̀ lóṣù tá a kàn ká tó kan Ramadan, inshallah máa ń gba àwẹ̀ ń bẹ dáadáa
nítorí àti lè fi palẹ̀ mọ́ fún oṣù Ramadan bí ṣe ń bẹ́nu hadithu ìyá wa Aisha radiyallahu anha tó sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ Ọlọ́run nínú àwọn àsìkò tí kìí ṣe ó ní oṣù Ramadan nìkan ni máa ń gbà pé o àmọ́ àwọn àsìkò tí kìí ṣe àsìkò Ramadan òjíṣẹ́ Ọlọ́run máa ń ṣínú a máa ń rò pé àbí kìí tẹ̀ gbàwẹ̀ kìí gbàwẹ̀ àdágbà ni ìgbà míì yóò sì máa gbà àwa rò pé àbí kìí tẹ̀ ṣínú ni ó ní fama ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam istakmala sawma shahrin illa Ramadan ó ní ìrí òjíṣẹ́ Ọlọ́run kó pé oṣù kan fún àwẹ̀ rí àyàfi kíni àyàfi oṣù Ramadan wa ma ra'aytuhu akthar siyaman minhu fi Sha'ban in sì rí kí ó gbààwẹ̀ nínú oṣù kan kó pọ̀jù ju oṣù tí à ń kàn tá fi ń kan oṣù Ramadan láti lè fi palẹ̀mọ́ fún kíni láti lè palẹ̀mọ́ fún oṣù yìí tí jẹ́ oṣù albarka abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tí ó ní baraka lọ́dọ̀ tó sì ní àánú àti kòńgẹ́ lọ́dọ̀ kó ṣe àánú wa kó fún wa ní àlàáfíà kó sì fún wa ní ẹ̀mí gígùn léyìí tí a fi lè pàdé oṣù yìí pẹ̀lú albarka àti àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ àtàrísìkì àti ìbẹ̀rù Ọlọ́run léyìí tí a fi gbà kí Ọlọ́run babaláàánú kó ka èmi àtẹ̀yin kó ẹni tí oṣù náà ó balaye bí a ṣe tọrọ fún àwọn tí ó ní Al-Haqqu TV ní bẹ̀rẹ̀ àtọrọ fún ẹni parí náà kí Ọlọ́run babaláàánú kí ó jẹ́ kí iléeṣẹ́ náà kó tayọ bí àṣèrò kí Ọlọ́run kó bá gbéga jù bẹ́ẹ̀ lọ kó kún wọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà gbogbo àwọn tí mójútó Ọlọ́run kó bá kún wọn lọ́wọ́ ọláàánú ọlọ́ọ̀lá jẹ́ kan ṣe Ọlọ́run subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Subhanallah walhamdulillah.